Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K ìfẹ́ olúwa show. Èmi náà ni mo tún ṣe salamu alaikum o gbogbo ọmọ Nàìjíríà. Ṣẹ́rí èlé tí mo gbé wá kì í ṣọ̀rọ̀ Yorùbá nation o. Ọ̀rọ̀ Nàìjíríà nítorí bàbá Tinubu ti yarí, bàbá ti fọhùn o. Bàbá ti sọ̀rọ̀ sókè, bàbá ti sọ̀rọ̀ sókè, bàbá ti sọ̀rọ̀ sókè, bàbá ti sọ̀rọ̀ sókè, bàbá Tinubu ti sọ̀rọ̀ o. Mo mọ̀ pé gbogbo yín lẹ fẹ́ gbọ́ nǹkan tí bàbá sọ. Màá gbé wá gbọ́ látẹnu bàbá. Wọ́n lẹ́nu ọlọ́rọ̀ lọ̀rọ̀ ti máa ń dùn lórí gbogbo awuyewuye tó ń lọ ní ìlú Nàìjíríà, lórí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Nígbà tí mo gbọ́rọ̀ látẹnu bàbá Tinubu, mo dẹ̀ rẹ́rìn, mo dẹ̀ fẹ́ 36. Ó kọjá bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò ká lè jọ rẹ́rìn, ká wá jọ ṣe kíni, ká jọ fọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ lé lórí lé nǹkan tí bàbá Tinubu sọ yìí, ká jọ ṣe kíni, ká jọ sọ̀rọ̀ lé lórí. Bẹ́ẹ̀ ṣe wá ń wò mí, ẹ ràn mí lọ́wọ́, ẹ ṣàánú mi, ẹ wo ti gbìyànjú bí mo tiẹ̀ ṣe ń gbìyànjú àti máa ṣe yìí, bí mo ṣe ń gbìyànjú láti máa create awareness wípé kí ìran wa lè bọ́ lóko ẹrú, wípé kí ìyà kó lè kásẹ̀ nílẹ̀ wa, ẹ bá mi share. Ẹ gbé wọ̀ gbòòrò ayé, ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ gidi, àbí ọ̀rọ̀ gidi ni màá pè é, kì í ṣọ̀rọ̀ burúkú. Ọ̀rọ̀ gidi tí bàbá Tinubu bá wa sọ, àníṣe Yorùbá nation no going back ni. Whether you people like it or not, bàbá ti sọ̀rọ̀ sókè. Yorùbá nation ni solution. Bàbá ti gbé wa débẹ̀, bàbá ti gbé wa tàbáyé, bàbá ti já wa sí. Bàbá ti tàn mọ́lẹ̀ sí nǹkan tó ṣókùnkùn sí wa. Bàbá Tinubu wọ́n ti tàn mọ́lẹ̀ sí nǹkan tó ṣókùnkùn sí gbogbo wa. Ohun tí ò yé wa, bàbá Tinubu ti jẹ́ kó yé wa ń sìn. Ó wá kù kí èmi àti ẹ̀yin tẹ́ ń wò mí, gbogbo ẹ̀yin wọ́n Nàìjíríà kẹ́ wá ṣe kíni, kẹ́ ṣiṣẹ́ lé lórí. Ó wá kù ká wá jọ ṣe kíni, ká jọ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí bàbá Tinubu bá wa sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Lórí ọ̀rọ̀ Nàìjíríà, ẹ gbọ́, àní lórí ọ̀rọ̀ Nàìjíríà, ká gbọ́ ohun tí bàbá bá wa sọ. Kémi àti yín wá jọ jókòó gẹ́gẹ́ bí olóye onímọ̀ onílàákàyè, ká wá jọ rò ó, ká wá náà wá ṣe kíni, ká wá fi èsì padà fún wọn. Ẹ gbọ́, ká wá fi èsì padà fún wọn, because ọ̀rọ̀ eléyìí kì í ṣe ọ̀rọ̀ tó máa sọ sílẹ̀ tí kò lè sí. Ọ̀rọ̀ tó lé sí gidi ni. Ọ̀rọ̀ tó lámìlaka báyìí kò gbọ́dọ̀ tẹnu bàbá jáde ká má wá sọ òtítọ́ ọ̀rọ̀, ká má sọ òkodoro ọ̀rọ̀ sí. Òun ni mo ṣe ń sọ fún yín wípé ẹ bá mi ṣí ẹ̀kẹ́kulé gbọ́, kó sọ fún toko, kí gbogbo àwọn ènìyàn kí wọ́n gbọ́ ohun tí bàbá Tinubu sọ, kó ní kálukú wá ṣe kíni, kó wá yọ síbí àtọ̀bẹ̀tì, kó wá máa kó jẹ, kó máa fún ara wọn rò ó, ṣó yẹ kó rí báyìí, ṣé báyìí ni tòótọ́, ṣé bí bàbá Tinubu ṣe sọ ẹ̀, ṣé báyìí ni àbí bẹ́ẹ̀ kọ́, nítorí pé kíni, Yorùbá nation no going back. Ṣẹ́rẹ́ yìí tẹ́ bá lọ rẹpẹ̀tẹ̀ tẹ́ lọ ń gọra yín, àánú yín ṣe mí. Ẹ gbọ́, gbogbo èyí tẹ́ lọ rẹpẹ̀tẹ̀, gbogbo èyí tẹ́ ṣì lọ bá wọn dáṣà náà láì, gbogbo èyí tẹ́ lọ sọ kan sí kankan kan sí kankan kan sí kankan, àti jẹ́ ṣe kíní kan ni, àánú yín ṣe mí, tiyín ti bá yín, ẹ ti mọ scores. Bàbá Tinubu ti sọ fáínà, yóò ti sọ ètò ojú òdodo ọ̀rọ̀. So ká wá jọ ṣe kíni, ká jọ ṣiṣẹ́ lé lórí ni, ká jọ mú lò ní. Ṣé bẹ́ẹ̀ ni ká ṣe ní àbí bẹ́ẹ̀ kọ́? Kí ni ká ṣe sí? Ṣọwọ́ tó gbé wá fún wa yìí ni ká gbà ní àbọ̀ òun kọ́? Òun lọ́rọ̀ tó wà lẹ́yìn. Now, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin wọ́n Nàìjíríà, mo lérò pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ ẹ̀ ń gbádùn ẹ̀. Alhamdulilayi Rabbil Alamin. Dọ́là ti ń wálẹ̀. Ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa dọ́là ká tó wá gbọ́rọ̀ nípa látẹnu bàbá Bọ́lá Ahmed Tinubu tó bàbá ti sọ̀rọ̀. Dọ́là ti ń wálẹ̀. Ṣùgbọ́n èmi àti yín mọ ogun kan tó máa ń jáyé Nàìjíríà. Wípé lálá Nàìjíríà tó bá ti lọ sókè kò kí ń padà sílẹ̀ mọ́. Àṣìpá òwe ni wípé lálá tó lọ sókè ilẹ̀ ló ń bọ̀, kì í ṣe ọ̀rọ̀ Nàìjíríà o. Tí ẹ bá lọ bá wọn dáṣà lálá tó lọ sókè ilẹ̀ ló ń bọ̀. Gbogbo nǹkan tó wọ́n ló ṣì ń bọ̀ wá dọ̀pọ̀, bàbá ńlá rọ́ ni. Ìbá àwọn dọ́là kó wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ohun tó ti wọ́n ní Nàìjíríà, ohun tó ti bàjẹ́ ní Nàìjíríà kò lè rí àtúnṣe mọ́ o, kì í ṣe èpè, mi ò ṣẹ́ èpè. Ohun tó ti bàjẹ́ kò lè ní solution mọ́ nílùú yẹn, no be today. Tí ẹ bá wo àtìgbà tí a ti ń bá ìrìnàjò Nàìjíríà bọ̀, ẹ̀yin tẹ́ ní memory, ẹ̀yin olóye onímọ̀ onílàkàyè, ẹ mọ̀ wípé ohun tí mò ń sọ ìbò ṣe rí nìyẹn.
ohun tó bá tà ní 10 naira lẹ́ni tó bá ti ní dọ́là lọ sókè tó sọ di 20 naira kò sí bí dọ́là yẹn ṣe lè wá sílẹ̀ mọ́ ẹ lè ever mọ́ ẹ lè ever ríra ní 10 naira padà mọ́ ní Nàìjíríà bẹ́ẹ̀ ni ẹ lè ríra 10 naira mọ́ ẹ gbọ́ wípé ó ti wọ́n ẹ gbọ́ wípé àtìgbà tí dọ́là ti lọ sókè ni wọ́n ti gbówó lé tí wọ́n reduce the price ẹ̀ títí di èní òun ni ò jẹ́ kí nǹkan tó wọ́n kó padà sílẹ̀. Now èmi mọ̀ pé inú ẹ̀yin kan á máa dùn wọ́n máa tàn yín wípé dọ́là ti ń wálẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ kò sí bí dọ́là ṣe lè wálẹ̀ tó ìyà ò lè tán lọ́rọ̀ yín ní Nàìjíríà òṣì ò lè tán lọ́rọ̀ yín ìwà burúkú táwọn olórí yín wù kò lè dópin àìní ìtara ọmọlàkejì àìnífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ tí wọ́n fi ìyà jẹ wá ní ìlú Nàìjíríà kò lè ṣe kíni kò lè dópin. Náà báwo lẹ ṣe fẹ́ ṣe ayé yín ṣé ọ̀rọ̀ tí bàbá Tinubu sọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ já gbọ́rọ̀ látẹnu bàbá Tinubu ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ subscribe sí YouTube channel mi ẹ tọ notification bell ẹ wá bá mi share program ẹ jọ ìwọ̀nba ọgbọ́n àti ìmọ̀ níwọ̀nba tí Ọlọ́run fún mi náà ni mò ń lò láti máa fi ṣe kínní ẹ̀yin náà wá support mi lágbára Ọlọ́run ẹ máa di nílá ẹ bá mi share ètò yìí mo fìyọ́nú Elédùmarè bẹ̀yìn ẹ ṣeun ẹ já gbọ́ nǹkan tí bàbá wa Bọ́lá Ahmed ọmọ olódóòdẹ ọkọ Olúrẹ̀mí ẹ já gbọ́ ohun tí wọ́n sọ. Bàbá ti sọ̀rọ̀ last week ìyàwó sọ̀rọ̀ this week bàbá sọ̀rọ̀ news tó lágbára ni ẹ já gbọ́ ohun tí bàbá sọ ó yá. Yes, this leader is bad, fine. Wait until it's time to renew his mandate and say no. But don't condemn your country. Mi ò gbọ́. Don't curse Nigeria. It's a beautiful land. Oh. Land of prosperity. I just have a full belly of rice, my everything. So before I overly digest it, I want to say thank you once again. Ayé wa ṣá ní lóde. Mi lérò pé understand nǹkan tí bàbá sọ ńbẹ̀ yẹn. Ó dà pé mo sọ̀rọ̀ sí jù kò jẹ́ kẹ́ rí àwọn ọ̀rọ̀ yẹn gbọ́ dáadáa. Kí n replay ẹ̀ fún yín. Kí n tún play fún yín. Ẹ lè gbọ́ dáadáa. Ẹ wá lè dìímú. À wá jọ wá analyze ẹ já tún gbọ́. Yes, this leader is bad, fine. Wait until it's time to renew and say no. But don't condemn your country. Don't curse Nigeria. It's a beautiful land. Land of prosperity. I just have a full belly of rice, my everything. So before I overly digest it, I want to say thank you once again. Ṣé ẹ ti gbọ́ dáadáa ẹ wá jẹ́ kí n ṣàlàyé fún yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu ní this leader is bad. Wọ́n ní fine. Bàbá gbà wípé leader burúkú làwọn. Bàbá gbà wípé gbogbo àwọn táwọn jólóṣèlú ní Nàìjíríà leader burúkú làwọn. Leader tó yẹ kó máa sọ òkò pa ni wọ́n. Leader tó yẹ kéèyàn máa jí lójoojúmọ́ kó máa ṣẹ́ ìpè fún ni wọ́n. Ẹ gbádùn nǹkan tí bàbá sọ mẹ́yẹn. Bàbá ní this leader is bad. Fine. Wọ́n ní kẹ́ wá lọ ní sùúrù. Ṣùgbọ́n kẹ́ tó ní sùúrù ẹ jẹ́ kí mi sáré ṣi yín níyè. Ẹ má gbàgbé pé a máa ń fi leader kan yin leader ni. Bó ṣe jẹ́ wípé leader àti bàbá Tinubu yìí ó gba omijé kíkorò lójú àwọn èèyàn. Ìmíì tó máa tún débẹ̀ ẹ̀mí ló máa gbà. Kò lè dájú ti bàbá Tinubu lọ. Ó máa tún worst ju ti bàbá Tinubu lọ. Ṣùgbọ́n bàbá sọ fún yín nísìn nínú fídíò wọn tẹ́ wò yẹn wípé
this leader is bad fine wọ́n ní kẹ́ wá ní sùúrù kó lu ìjọba tiẹ̀ tán kí ẹlòmíì take over bàbá gan ti mọ̀ wípé kò sí leader tó lè take over lẹ́yìn àwọn táyé yín máa ní ìtumọ̀ ní Nàìjíríà bàbá Bọ́lá Ahmed ọmọ olódòdó ọkọ Olúrẹ̀mí Tinubu wọ́n mọ̀ wípé kò sí leader míì tó lè ṣe dáadáa ju àwọn lọ nítorí pé kí ni àwọn ní intention dáadáa wọ́n fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n ogun tó wà ń bẹ̀ àwọn ìka èèyàn tó jẹ́ olóṣèlú bẹ̀ ni wọn ò jẹ́ kí wọ́n rí ṣe ó dẹ̀ mọ̀ pé pẹ̀lú gbogbo ìgbìyànjú àti agbára táwọn lò ẹlòmíì tó bá débẹ̀ ó máa korò ju ìwọ lọ fún yín òun ni bàbá ṣe sọ fún yín wípé àwọn bad fine àwọn accept but ẹ jẹ́ káwọn lo tẹ́nu àwọn tán kẹ́ wá ní sùúrù fún another mandate kó débẹ̀ tí another mandate bá wá débẹ̀ ẹ tún wá ké ya Allah ya Latif ya Allah ya Latif ya Allah ya Latif ya Allah ya Latif ikú mọ́tò abọ́sí tó ṣe bí apáyín ìyá jẹyìn ẹ̀ ké ya Allah ya Latif ẹ̀mí á bọ́ lẹ́nu ẹlòmíì lójijì bàbá sọ yẹn bàbá wa tún wá lọ tààràtà wọ́n tún wá fi orí ọ̀rọ̀ yẹn sọlẹ̀ sí ìlú Nàìjíríà wọ́n ní ẹ má ṣépè fún ìlú Nàìjíríà mọ́ wọ́n ní kẹ́ má ṣépè fún alálẹ̀ ilẹ̀ Nàìjíríà mọ́ wọ́n ní kẹ́ má ṣépè fún orílẹ̀-èdè Nàìjíríà mọ́ wọ́n nítorí orílẹ̀-èdè yẹn ìlú tó dáa ni bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ ibi tí Ọlọ́run dá àwa ẹ̀yà Yorùbá sí ilẹ̀ tó ṣàn fún wàrà àti fún oyin ilẹ̀ alálùbáríkà ilẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè fi ń tọrọ orílẹ̀-èdè tí wọ́n fi ń tọrọ ilẹ̀ òun ní ilẹ̀ Yorùbá tí wọ́n sọ sínú Nàìjíríà òun ni bàbá ṣe ní ẹ má ṣépè mọ́ ṣe rí wípé àwọn pípù yìí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe ṣe rí pé wọ́n mọ ohun tá à ń là kọjá ṣùgbọ́n wọ́n ya ìkà wọn ò lè nomijé wa yẹn nìkan fi ẹ̀rín sí wa lẹ́nu nítorí pé kí ni gbogbo wọn pátápátá ni wọ́n ti gbé sẹ́tánì mì gbogbo wọn ni pátápátá ni wọ́n ti wọ ẹgbẹ́ ọ̀dájú gbogbo wọn pátápátá lomi àánú ojú wọn ti gbẹ. ẹ gbọ́ ohun tí bàbá Bọ́lá Ahmed Tinubu sọ wọ́n ní ẹ má ṣépè fún orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ilẹ̀ gidi ni. Now my question now goes ìbéèrè tí mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ gbọ́ kó gbà gírígírí ìbéèrè ni mo fẹ́ ká wá jọ bí bàbá Tinubu pé kí ló dé tí gbogbo àwọn tó wá jẹ́ olórí nílùú yẹn tí wọ́n ya ìkà ọ̀dájú kí ló dé tí wọ́n sọ ìlú yẹn di aṣálẹ̀ kí ló dé tí wọ́n sọ ìlú yẹn di ìlú ìbànújẹ́ because Nàìjíríà ti di ìlú ìbànújẹ́ tí ẹ bá sọ fún àwọn tó wà láúsáìdì wípé ẹ já lọ Nàìjíríà wá gbọ́ kí ni mo fẹ́ lọ mú bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo dé Canada lánàá mo ti ṣe kí ni mo ti ṣe bye bye sí Nàìjíríà yẹn mo ní ìyá mo ní bàbá níbẹ̀ bọ́lọ́n bá sọ pé bẹ́ẹ̀ lọ́ máa wà tí ọlọ́jọ́ máa fi dé wà láìtàláì káwọn fómìlì kan bá mi filẹ̀ bò wọ́n láṣìírí ni mi ní débẹ̀ kì í ṣe tèpè mi ní tẹ Nàìjíríà yẹn ẹ gbọ́ àfi tá a bá gba Yorùbá nation mo sọ fún ìyá tó bí mi bó ṣe jẹ́ mi nìkan ni lọ́wọ́ ìyá mi mo sọ fún ìyá mi wọ́n sọ ìlú yẹn di ìlú ìbànújẹ́ fún yàn wọ́n sọ di ìlú ìkorò wọ́n sọ di ìlú téèyàn ń rí tó dẹ̀ ń gégùn wọ́n sọ Nàìjíríà di ìlú tó jẹ́ wípé tó bá rántí Nàìjíríà báyìí omijé gbígbóná omijé kíkorò máa jáde lójú ẹ̀ wọ́n sọ dà bẹ́ẹ̀ fún àwọn ènìyàn ẹ wá bá mi bí bàbá Bọ́lá Ahmed Tinubu wípé now ṣé gbogbo wọn ni ká bẹ̀rẹ̀ sí ní ṣépè fún báyìí sìn látòrí bàbá Bọ́lá Ahmed Tinubu because ẹnu èèyàn ò lè gbófo lórí ọ̀rọ̀ ìlú Nàìjíríà bàbá dẹ̀ ti ní ká má ṣépè fún ilẹ̀ Nàìjíríà mọ́ ká kúkú máa ṣẹ́ fún gbogbo àwọn olóṣèlú bẹ̀rẹ̀ látòrí bàbá Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ṣé àwọn ni ká bẹ̀rẹ̀ sí ní máa lay cousin because àwọn ni wọ́n sọ ìlú yẹn di ìlú burúkú fún wa gbogbo àwọn olóṣèlú Nàìjíríà àwọn ló sọdún ta fi ń pè fún orílẹ̀-èdè títí wá pé bébì tí ò bá pẹ̀yìn bébì tí ò bá pẹ̀ ikú àfẹ̀yìn fẹ́ lẹ́yìn àwọn politician yẹn ni wọ́n sọ orílẹ̀-èdè yẹn di ohun tó fi jẹ́ wípé a fi ń sọ lójó tòní pé bí èbì tí ò bá pẹ̀ ikú a sì fi ẹ̀yìn fẹ́ lẹ́yìn bí wájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí a fẹ́ padà sí orí ìrun wa tí ń ṣe Odùduwà ilẹ̀ Yorùbá a fẹ́ dá dúró àwọn politician Nàìjíríà ni wọ́n sọ wádà bẹ́ẹ̀ including ọmọ olódòdẹ
àpapọ̀ gbogbo wọn mọ̀ wípé ìkà ni wọ́n ṣe fún wa. Gbogbo olóṣèlú Nàìjíríà ni wọ́n mọ̀ pé ilẹ̀ dáradára ní ìlú Nàìjíríà. Ilẹ̀ Ìgbò ilẹ̀ dáadáa ni, ilẹ̀ Yorùbá ilẹ̀ dáadáa ni, ilẹ̀ Haúsá ilẹ̀ dáadáa ni. Òun lọ́lọ́run ṣe so wá papọ̀. Òun lọ́lọ́run ṣe gbà fún wọn láti lè sọ wá di ẹyọ kan. Nítorí pé kí ni ó ti rí pé ilẹ̀ dáadáa ni gbogbo ilẹ̀ yẹn. Kí wá lóde tá wá ṣe àwọn olórí yàn, kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ ká tiẹ̀ rí èèyàn kan, kí Ọlọ́run kó sí inú ẹ̀ kó pe gbogbo yín sí mítì kó dẹ̀ bọ́ǹbù gbogbo yín papọ̀. Tó bá níta ló sọ bẹ́ẹ̀ lédi kéde kọ́ lóun kó ṣe iṣẹ́ yẹn fún wa. Nítorí pé kí ni ẹni bí ni gbogbo yín. Olówó yín ṣọ̀rẹ́ olówó ni. Ẹ̀bẹ̀ náà kí tálíkà rí jẹ. Olówó lẹ̀ ń gbé ohun tó dáa fún. Olówó lẹ̀ ń ṣe dáadáa fún. Rántí tálíkà, ṣàánú tálíkà. Fi ẹ̀rín sí tálíkà lẹ́nu. Omijé kíkorò lẹ́ ń fi ojoojúmọ́ fi sí àwa tálíkà lẹ́nu nílùú Nàìjíríà. Ẹ̀dẹ̀ ní ká má ṣépè fún ilẹ̀ yẹn mọ́. Ṣùgbọ́n kí gbogbo ègún àti èpè kó máa jẹ́ ti gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò, ẹ gbọ́dọ̀ bá mi share ìsọ̀rọ̀ ní gbèsè. Ọ̀rọ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu sọ, òun ni mo fi fún wọn lésì. Wípé gbogbo ègún àti èpè tó ń gbé nínú ayé kó máa jẹ́ ti gbogbo àwọn olóṣèlú Nàìjíríà bí wọ́n ṣe sọ ìlú yẹn di ìlú ìbànújẹ́ fún àwa. Ẹ bá mi hashtag gbogbo àwọn APC. Ẹ bá mi jù sínú àwọn politician group yẹn. Ẹ bá mi jù káàkiri kó dórí Facebook. Bàbá ti sọ̀rọ̀. Àwa náà dẹ̀ gbà émi lédìkè. Olúwakẹ́mi ẹ lè máa wò pé ta ló mọ̀ yìí. Olúwakẹ́mi ìfẹ́ olúwa lórúkọ ti tèmi. aka lédìkè ìfẹ́ olúwa show, baby of Yoruba nation. Mo deny orílẹ̀-èdè Nàìjíríà láti ayé dé ọ̀run. Láti ayé dé ọ̀run mo deny yẹn. Kí ègún kó wá jẹ́ ti gbogbo ẹ̀yin tẹ̀sán ìlú yẹn dìlú ìbànújẹ́. Bible sọ wípé kò lè ṣe kí ìkọsẹ̀ má wà, ṣùgbọ́n ègbé ni fún ibi tí ìkọsẹ̀ náà ti wá. Ẹ gbọ́, Bíbélì ló sọ̀rọ̀. Bíbélì pé, Kùránì pé, ọ̀pọ̀ Ọ̀fà pé, ìránṣẹ́ ni atọ́nà ni wọ́n jẹ́ fún wa nínú ayé. Bíbélì ní kò lè ṣe kí ìkọsẹ̀ kó má wà, ṣùgbọ́n ègbé ni fún ibi tí ìkọsẹ̀ yẹn ti wá. Kí ègbé yẹn kó jẹ́ ti gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà tẹ́ sọ ìlú yẹn di ìlú ìbànújẹ́. Ẹ fi ìyà security jẹ wá, ẹ fi ìyà owó jẹ wá, ẹ fi ìyà oúnjẹ jẹ wá, ẹ fi ìyà iná jẹ wá, ẹ fi ìyà hospital jẹ wá, ẹ fi ìyà iṣẹ́ jẹ àwọn ọ̀dọ́, ẹ fi ìyà education jẹ wá. Gbogbo nǹkan lẹ fi ìyà jẹ wá ní ìlú Nàìjíríà. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ wá ní ká má ṣépè fún orílẹ̀-èdè Nàìjíríà nítorí peace land ni, ilẹ̀ májẹ̀mú, ilẹ̀ lérí ní ìlú Nàìjíríà. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ adarí ibẹ̀, kí ègún àti èpè kó jẹ́ ti tiyín pátápátá, kó má kú tẹnikẹ́ni, because ẹ ń bà wá nínú jẹ́ ni. Àìmọye orílẹ̀-èdè tí wọn ò ní nǹkan kan, tí wọn ò dá, tí wọ́n dẹ̀ ń gbègbè ayé àlàáfíà. Kí ni ìlú tí mo wà yìí, kí ni wọ́n ní? Òótọ́ Canada ní ilẹ̀ tó tóbi jù wá lọ ni, population wọn ò tó wa. Ohun àlùmọ́nì ta ni wọn ò ní ní ìlú tí mo wà yìí. Àlejò ń wọ ìlú yìí ó ń ṣoríire. Ìlú tó wá bí wa sí tó jẹ́ ìlú titi wa, à ń pọ́n láṣọ bí eégún níbẹ̀ ni. Ẹ̀yin olówó nìkan lẹ̀ ń rí ṣe. Ẹ̀yin olóṣèlú nìkan lẹ̀ ń rí ṣe. Kéèyàn tó lè rí, kí tálíkà tó lè rí olówó tó máa fà lọ́wọ́ sókè, á mà ti gbàdúrà o, ìtọ́ àti gbẹ lẹ́nu ẹ̀. Á ti gbàdúrà, ìtọ́ àti gbẹ ní ẹnu ẹ̀ kó tó rí olówó tó máa ṣe àánú ẹ̀. Á ti fi ojoojúmọ́ á ti fi sun ẹkún kíkorò lórí àárọ̀ ọ̀sán alẹ́ sí Olódùmarè. Kí Ọlọ́run tó ṣe kíni, kó tó jẹ́ kó rí olówó tó máa ṣàánú ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin olówó ẹ̀ máa gbọ́ pé wọ́n ṣe kíní kan, wọ́n ṣe kíní kan fúnra wọn. Now ẹ wo Portable. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi wípé olówó kan dẹ̀ tún wò sùsùn. Ó ra mọ́tò 150 million. Ó rà fún Portable. Ẹjọ́ ṣówó ni Portable ò ní. Olówó yẹn ṣó fẹ́ sọ wípé ẹni tó ra mọ́tò 150 million fún Portable ṣó fẹ́ sọ wípé òun ò rí àwọn tí ebi ń pa níta. Ìbéèrè ni tí ò fàjà, kí ṣe pé mo kórìíra ọmọ Lálọ́mí, kọ́ lọ́n túbọ̀ bá mi máa fún ṣe. Ìkórìíra Portable. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn olówó, àwọn olóṣèlú ìṣèrí, ara wọn ni wọ́n ràn lọ́wọ́, ara wọn ni wọ́n ṣe àánú fún, wọ́n ń fi mẹ̀kúnnù sílẹ̀ kí ìyà jẹ wọ́n. Ẹ bá mi bí Bàbá Bọ́lá Ahmed Tinubu pé èwo nínú ọmọ wọn
lọ́kùnrin ló lọ múyàwó nídìílé olòṣì? Èwo nínú ọmọ wọn lóbìnrin ló lọ mú ọkọ nídìílé tálákàníà? Kò sí. Bẹ́ẹ̀ ni gbogbo wọn, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe. Wọn ò fi ọlá àti ọrọ̀ tí wọ́n ní kí wọ́n fi ṣàánú fún mẹ̀kúnnù. Wọn ò fi ọlá àti ọrọ̀ tí wọ́n ní kí wọ́n fi gbé ẹni tó ṣubú dìde. Ara wọn ni wọ́n fi ń ṣe fún. Kí gbogbo èpè tí ẹ̀yin èèyàn bá máa ṣe, bàbá Tinubu ti sọ̀rọ̀, wọ́n ní ká má ṣépè fún Nàìjíríà mọ́. Ẹ má ṣépè fún àwọn olórí Nàìjíríà, àwọn tó di Nàìjíríà mọ́, àwọn tó sọ pé àwọn ni òpómúlérò Nàìjíríà. Ẹ má rọ̀jò èpè láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, lọ́gànjọ́ òru. Ẹ má rọ̀ lé wọn lórí. Àwọn lèpè tọ́ sí, àwọn lẹni èpè, àwọn lẹni ègbé, àwọn labaniláyé jẹ́. Ilẹ̀ tó ṣàn fún wàrà àti fún oyin òun lórílẹ̀‐èdè Nàìjíríà. Yorùbá nation no going back. A fẹ́ padà sílé. Bàbá Bọ́lá Ahmed Tinubu, a fẹ́ ilẹ̀ wa padà. A fẹ́ dá dúró. Ká wá yan àwọn olórí tuntun, àwọn ẹni tuntun. Kí ilẹ̀ Yorùbá kó wá di Amẹ́ríkà, kó di Canada, kó di Australia. Ilẹ̀ Yorùbá kó di Amẹ́ríkà, kó di Canada, kó di Australia. Ohun tá fẹ́ nìyẹn. Yorùbá nation no going back. Bàbá Bọ́lá Ahmed Tinubu a máa continue àti máa lay course, heavy course lé gbogbo yín lórí. Kí Ọlọ́run kó pa gbogbo yín wọn bó ṣe pa Sódómù àti Gòmárà wọn, kó pa gbogbo ẹ̀yin olóṣèlú ìlú Nàìjíríà tẹ́ ń yọ ayé wa lẹ́nu, tẹ́ ń jẹ́ káráyé gbé, tẹ́ sọ wá dẹni tó ló ń jìyà lẹ́yìn òde, tẹ́ sọ wá dẹni tó ló ń dààmú, tẹ́ sọ wá sínú ìgbèkùn. Kí Ọlọ́run kó pa gbogbo yín wọn. Ń tẹ́ sọ ni mo fèsì lé o. Ẹ̀yin tẹ́ ń wò mí, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ẹ kọ sí comment section. Ọ̀rọ̀ tí bàbá sọ, òun la wá analyse, òun la wá sọ bó ṣe yẹ kó rí. Kì í ṣe èmi mo sọ̀rọ̀, àbí ẹ ṣàgbọ́rọ̀ látẹnu bàbá fúnra wọn, torí ẹ̀ mo ṣe play ẹ̀ lẹ́ẹ̀mejì. Bàbá ní ẹ má ṣépè fún Nàìjíríà mọ́. Wọ́n ní ilẹ̀, bàbá sọ pé má ṣépè fún olóṣèlú. Ẹ má get wọn wrong. Ẹ má get bàbá Tinubu wrong. Mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run Elédùmarè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Bàbá ní ẹ má ṣépè fún Nàìjíríà mọ́. Ẹ má ṣépè fún ilẹ̀. Bàbá tún là pé ilẹ̀ Nàìjíríà. Ẹ má ṣépè fún ilẹ̀ Nàìjíríà. Ó túmọ̀ sí wípé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdì. Àwọn olórí tó wà ń bẹ̀ ni kẹ́ mọ́ ṣépè fún. Àwọn olóṣèlú Nàìjíríà tó làwọn ń ṣe ìlú yẹn, àwọn ni kẹ́ fi gégùn, kẹ́ fi ré. Àwọn ni wọ́n bà ilẹ̀ jẹ́, ni wọ́n bà ìlú jẹ́. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ bá mi subscribe sí YouTube channel mi. Ẹ tọ notification bell yín. Ẹ lè máa gbádùn àwọn program yẹn. Tá bá ṣe ń rí, àmọ́ mú wa níwọ̀n bàbá Ọlọ́run bá ṣe fún wa lókun àtagbára. Àmọ́ mú wa fún yín. Ẹ mọ́ gbàgbé gbogbo àwọn product tá à ń tà lórí ìkànnì aláyọ̀ yìí. Gbogbo ẹ̀ ló ti ṣe kíni, ló ti wà ní sẹpẹ́. Bẹ̀rẹ̀ láti orí manpower, high blood pressure, jẹ̀díjẹ̀dí, flat stomach, aromatism, gbogbo ara ń ròyìn, ọ̀pẹ́ ẹ̀yìn láti iléeṣẹ́ TL Natural Herbal. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn nǹkan tí mo kà sílẹ̀ tí ẹ bá lọ iléeṣẹ́ TL Natural Herbal, wàhálà ìnà láìlẹ̀ ṣe ra ẹ̀ tí ra nàtúrò. Ẹ lọ sí iléeṣẹ́ TL Natural Herbal kẹ́ lọ ra nàtúrò, ẹ má ra nà láì mọ̀. Èyí tẹ́ fi owó ṣòfò ó ti tó, èyí tẹ́ ra nà láì ó ti tó gẹ́. Ẹ wá ra nàtúrò ni mò ń sọ fún yín ní iléeṣẹ́ TL Natural Herbal. Manpower, jẹ̀díjẹ̀dí, flat stomach, high blood pressure, diabetes, aromatism, ìdákọ́lẹ̀ àbíkílẹ̀ tí ń pè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Anything tó bá ti jẹ́ wípé ewé àti egbò ó ń cure, ẹ máa lọ iléeṣẹ́ TL Natural Herbal. Ẹ bá wọn níbẹ̀ ní sẹpẹ́. Ẹ̀yin tẹ́ bá wá need àwọn product wọn yẹn, ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ń wò lójú screen yìí kí n fún yín ní phone number wọn. Nínú èpè nínú àdúrà ẹ máa fi ránṣẹ́ sí mi. Kò dẹ̀ sí country náà tí wọn ò kí ń send ọjà sí. Gbogbo country ló máa ń send ọjà wọn sí. Kò sí country tí ẹ ní gbé product wọn wọ̀. DHL ló máa fi bá yín send ẹ̀. Ojú òní tí yàn ní ṣe lásán. Àwọn country mi wà tó bá send àwọn gómìnà wá ní kọ́kọ́ orúkọ tó ń jẹ́ ní èdè ìlú yẹn. Iléeṣẹ́ tí ẹ máa bá yín ṣe. Ìbàjẹ́ Finland language lẹ́fẹ́ lò, ìbàjẹ́ German language ló bá fi ní kẹ́kọ́. Ó máa kọ́ fún yín, ó máa débẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan. Ẹ bá wa pín o kí gbogbo ayé gbọ́ ohun tí bàbá Tinubu sọ. Ẹ má ṣépè fún ilẹ̀ mọ́. Àwọn olóṣèlú ní kẹ́ mọ́ ṣépè fún. Àwọn olóṣèlú ní kẹ́ ṣe kíni, ní kẹ́ ṣẹ́ ìpè fún. Bàbá ti sọ̀rọ̀ sókè. Ojú òní ti èmi àti yín. Àní wá yín tì. Aburú kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wa. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ra àwọn product tá à ń polówó àti ti iléeṣẹ́ Danari Skin Care, ọṣẹ ìwẹ̀, ìpara, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ṣeun gan. Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn Lady K,
ẹ ní wálẹ̀, ẹ ní ṣubú. Gbogbo ẹ̀yin olówó tí ẹ ń ṣe àánú, ẹ ní ṣubú. Ègún ò ní jẹ́ titi yín, èpè ò ní jẹ́ titi yín, ẹ̀fún ò ní fún yín, èdè ò ní dì yín ní agbára Ọlọ́run. Ẹ tí ní ẹ mọ̀ ní sí ni, ẹ ṣé gan ni, mo dúpẹ́, ire o.